láyé dínà mi láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mi láyé o dínà mi láyé dínà mi láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mi láyé o. Dínà mi láyé dínà mi láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mi láyé o dínà mi láyé dínà mi láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mi láyé o. tó àkàndá ló rọrọ̀ lẹ́nu bíi tejò igi àdárọ̀ mi tún kán ẹ̀fúùfù lẹ̀lẹ́ gbé ibi tí ọ̀sán lè sí ní òye kó wá gbogbo ọmọ nàìjíríà nílé lóko lódò lẹ́yìn odi o ṣẹ̀ṣẹ̀ ń joko korokoro ṣé bàbá òye mi lábà afárá ìjọsìn ti yí padà ó dabẹ́rẹ́ abẹ́rẹ́ ló ń yí padà tó dìgbálẹ̀ ìgbálẹ̀ ló ń yí padà tó di fọ́nrán òwú la wá ń pọ́n létà gbẹ́jù sáàrin omi ẹni tí yọ gba orí rẹ̀ ní kó tètè mọ́ o kẹ́ ẹ má dolu ọ̀ lọ́dọ̀ ẹ bọ́ra because bí kàró bá sọnù lódò ó yẹ kóró má di ó fura bátẹ́gùn bá ti wá ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì ẹ wí fún níyẹ̀fún kó tètè wábi sásí bí jẹjẹrẹ bá ti wá ń jẹgi òro ọ̀nà dàtà kèrègbè òfin ní dàwátì bí àwòdì bá ti wá ń gbé àkùkọ díẹ̀ tó ń tó gbé lórí ṣaraṣara ẹ wí fún òròmọdìẹ pé mo ní kó tètè júbà ehoro ọ̀sán gangan ní kánnakánná hàn àjòrú dòdòdò ní gbogbo ọ̀fàfà ń sẹ̀ àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹ bọ̀ òkété tó bá jẹ̀dí ọ̀sán àsìfẹ̀yìn gbáko mọ̀ mo ní bóyá lẹ́yìn tí ẹ̀gbọ́n kankan pé wọ́n ti mú dínà mi láyé o àwọn ọlọ́pàá tíráì gan wọ́n dúró wámúwámú ní bí ọmọ ogun bọ̀tì ọkàn jẹ́ wípé olè ò ní sàgbà kọ́ má ṣe é lójú fìrí ni torí bá aṣọ dẹrí amẹ́sẹ̀ kọ̀ lọ ọ̀rọ̀ ń ṣe wá ní kàyéfì díẹ̀ wúrújú aṣòro dì bí iṣu mẹ́ta ni iṣu mẹ́ta ò wá ṣòro dì bí ọsàn mẹ́ta ò ṣòro dì bí ẹyin mẹ́ta ọ̀wá rí ẹyin mẹ́ta kò ṣòro dì bí ẹyin mẹ́ta ẹ rí pé nǹkan kí ẹsẹ̀ ràgó ẹ ń jẹ́jẹ́ egun ẹ ń sọnù sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù tẹ́ ẹ bá rí píṣọ̀ ń dáadáa ẹ mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ ejò lọ́wọ́ nínú gbogbo wa lè sùn ká kọrí síbì kan bí àwọn ọ̀jọ̀gbọ́n tiẹ̀ ti ń fara yà wọ́n ní ọ̀rọ̀ ń lọ́wọ́ kan àbòsí inú àwọn ọlọ́pàá wa ní dínà mi láyè gba ojú wíńdò ọkọ̀ bọ́ọ̀lẹ̀ ni ẹ dákun o bóun ni wíńdò ọ̀hún ṣe fẹ̀ tó bóun ló ṣe kéré tó fi gba dínà mi láyè pẹ̀lú ikùn ẹ̀ bíi taboyún oṣù mẹ́fà irú mọ́tò wo ni wọ́n fi gbé dínà ṣe pọ̀npọ̀n ni ṣé mọ́tò yẹn sáré ni àbó dúró kí mẹ́láyè ó tó bọ́ọ̀lẹ̀ because ká sọ pé lórí eré ló ti sá bọ́ọ̀lẹ̀ ni ó yẹ kí gbogbo ara dínà mẹ́láyè ó ti jẹ mọ́lẹ̀ àbí àwọn ọlọ́pàá gan lọ́dọ́gbọ́n ti ẹni ẹlẹ́ni bọ́ọ̀lùlẹ̀ lẹ́nu ọgọ̀ kò kúkú ṣe tí wọn ò lè ṣe ṣe báwọn ọlọ́pàá nàìjíríà ni àwọn tí wọ́n ń rẹ́ǹtì ìbọn fáwọn adigunjalè àwọn tí wọ́n ń ju ọ̀daràn sílẹ̀ mú aláìmọwọ́ mẹsẹ̀ jù sátìmọ́lé àwọn ọlọ́pàá tí wọ́n ń kó àwọn ọmọ ọlọ́mọ sínú mọ́tò tí wọ́n máa kó wọn yígboro ìlú ká tó bá ti wá yá wọn ni kí wọ́n wá béèlì ara wọn àwọn ọlọ́pàá tí ń rojọ́ mọ́ aláìṣẹ̀ lẹ́sẹ̀ ṣé àwọn ni wọ́n wá tìyàn bọ́ lẹ́nu ọkọ̀ tì ṣé dínà mi láyè nìkan ló wà nínú ọkọ̀ rẹ̀ tí kì í bá ṣo nìkan kí ló dé táwọn tí wọ́n jọ wà nínú ọkọ̀ ò lè ra amú kó tó di pòfò bọ́ sílẹ̀ tó bá jẹ́ fúnra rẹ̀ ló fẹ́ bẹ́ sílẹ̀ sọ fẹ́ sá lọ ni àbọ̀ fẹ́ commit suicide and again ṣé àwọn ọlọ́pàá ilẹ̀ yìí ti wá gọ̀ títí débi pé ọ̀daràn nìkan ni wọ́n ń jù sẹ́yìn ọkọ̀ níbi tí yóò ti ráàyè sá lọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè ẹ̀dá ẹ mọ̀ bá ń fi ọkàn gbé ìbéèrè wọ̀nyí o torí pé bí ìka bá rojọ́ ìkà kọ́ ní ọ̀dà èmi ò sọ wípé ti dínà mi láyè sí ń lọ́dà o ọ̀wù ẹni ajé ìwà àbàjẹ́ bá símọ́ lórí kí òfin ó ṣèdájọ́ lórí irú ẹni bẹ́ẹ̀ ni ṣé bí wọ́n fi ẹ̀sùn kan dínà mi láyè ni tó bá jẹ́ wípé ó fẹ́ sá wáì tó fi fẹ́ sá lọ wọ́n ní olè ní ọ́ o àwọn ní àhẹ́mí ìṣọlẹ̀ o ó dáa náà nìṣó níbi tá a ti fìdí òdodo mọ́lẹ̀ òkè eré mọ́lẹ̀ ọ̀wá ń sá lọ ọjọ́ gàtí eegun àtiró wọlé ìyẹn àtiró jáde béèyàn ti ẹ̀gọ́ tó dìdìrìn tó fẹnu họra ó yẹ kó mọ̀ wípé eegun àtiró tó wọ̀ gbàlẹ̀ ilé ìyẹn àtiró tó jáde padà ń gbọ́ sábọ̀tì kí ló ń bẹ̀rù òjò fún ẹni ó ṣe nǹkan tùfù ní kì í sẹ́yìn ìkùlé káti ẹ̀ wá ní dínà mi láyé bẹ́ẹ̀lẹ̀ ní lẹ́nu ọkọ̀ bí wọ́n ti sọ fún wa ibo lọ fẹ́ sá lọ àwọn ọlọ́pàá wa mọ̀ gbìyànjú gan Nollywood actors ló yẹ ká mọ̀ pé wọ́n
wọ́n ti kọ script wọn kalẹ̀ dáadáa wọ́n pín káàsì wọ́n pín kárátà láàrin ara wọn wọ́n háàtì rẹ̀ dáadáa Nàìjíríà ọ̀kàn gọ̀mọ́ ni awo sinimá yẹn ṣùgbọ́n kò dùn láti bẹ̀rẹ̀ dópin ẹnìkan ò lè rí atújẹmọ́ bí iṣu because lójú adé ti àwọn bọ̀dá pólíìsì wọ́n ṣe bí gbogbo ayé ló mú gan wọ́n ní àwọn táùtù ló búlọ̀kù àwọn wọ́n wá gba Dino Melaye lọ́wọ́ àwọn ẹskísà ọ̀gá pólíìsì ṣé ẹlikópítà làwọn gbé wá ni ṣe bí mọ́tò náà ni àbí ẹ̀rí mọ́tò tí wọ́n fi búlọ̀kù yín gbà bẹ̀tì ẹ̀rí ìyàmú pẹ̀lú rẹ̀ àwọn ọmọ ìta ti gbójú òfurufú sá lọ ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé ọmọ ìta ni wọ́n kí ló dé tẹ̀ bá wọn jà ìrántí gbé ìbọn yín dání àbí bóyá kò sì sọ́ta nínú ẹ̀ àfikà rẹ̀ Muhammadu Buhari ọmọ sàsùnpéye Your Excellency sà ajagun fẹ̀yìntì Muhammadu Buhari bẹ́ẹ̀ bá ń ròde sà helicopter ni ẹ máa gbé lọ o àwọn ọlọ́pàá ilẹ̀ yóò sì gbára gbọ́kànlé mọ́ ẹ mọ̀ pọ́mọ ìta ni wọ́n ẹ̀ sì lé fèsì wọn ẹni a lè mú làálẹ̀ dé mọ́ ilẹ̀ bá kan eyín mọ́ Dino Melaye ṣé kò sí ilé ẹjọ́ ní Àbújá ni ó ṣe wá jẹ́ pé Kogi lẹ́yìn mórílé ṣé bẹ́ẹ̀ wà nílé ayé tí wọ́n fi jí ọ̀pá àṣẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà gbé lọ what a disgrace wọ́n wá rí ọ̀pá àṣẹ odidi ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà lábẹ́ bíríìjì nǹkan máa ń ṣe nílẹ̀ yìí o ta ló gbé débẹ̀ bóò ni wọ́n ṣe ráàyè gbé e jáde wọ́n gbé ọ̀pá àṣẹ lójú àwọn asòfin wọ́n gbé ọ̀pá àṣẹ lójú àwọn ọlọ́pàá wọ́n jí ọ̀pá àṣẹ gbé lójú kámẹ́rà àwọn oníròyìn wọn ò sì mọ ibi tí wọ́n gbé ọ̀pá àṣẹ dorí kan Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè ìwé ọ̀wọ́n mú kí ọjà re ìlú tí àwọn ọmọ ìta ti ní access sílé ìgbìmọ̀ Nàìjíríà ńlẹ̀ orílẹ̀-èdè mi ọ̀wọ́n ìlú tí àwọn asòfin ti wá ti di comedian Nàìjíríà ńlẹ̀ orílẹ̀-èdè mi ọ̀wọ́n mo kí ọ ìlú tí àwọn olórí wa ò ti ní ètò fáwọn èèyàn tó wà nínú rẹ̀ ilé ìwé lílo àwọn ọmọ wa owó ńlá ni ẹ̀kọ́ ọ̀fẹ́ kankan ò sí níbi kankan mọ́ Nàìjíríà ńlẹ̀ orílẹ̀-èdè mi ọ̀wọ́n mo kí ọ sẹ́ẹ̀ ìlú tí ò ti sí ètò ìdẹ̀rùn fún àwọn ògo wẹrẹ kò sí ètò fún YouTube kò sí ètò fún àwọn obìnrin ètò kankan ò sí fáwọn òṣìṣẹ́ fẹ̀yìntì bẹ́ẹ̀ ni kò sí ètò fún àwọn arúgbó wa àwọn tó ní ìpèníjà ara ńkọ́ kò sí ètò kankan fún wọn bí ti wù kọ́ mọ́ ọkọ wa rokoroko kò réré oko jẹ tójó tẹrun la dá wa fi yẹnà títí kò jèrè ọ̀nà tá a bá dìbò fún nítorí ìdẹ̀rùn ìlú ni ajá tiwa náà ò torí olówó ẹ̀ sọdẹ àbí ó yẹ kí ọ̀tún ó fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún bí ọwọ́ ọ̀bá wa fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù oríṣiríṣi èèyàn la wá kó dà sílé ìgbìmọ̀ asòfin tíá onítàkùwándò ń bẹ nínú wọn ìpalà wọn fi ń jà nílé ìgbìmọ̀ àìmọye Anthony Joshua nílé ìgbìmọ̀ ẹ̀yin rò pé gentleman ní gbogbo wọn ni ẹ mọ̀ pé léegun ẹlẹ́wẹ̀ tó di bùrẹ́mọ̀ kì í ṣe pọ́ gbàgbé ẹsẹ̀ ijó ọ̀jẹ̀ tànàbì tí ń ṣe lọ́wọ́ ni ṣé wàá máa foníwà sílẹ̀ ni púpọ̀ nínú wọn tó jẹ́ pé tọ́ọ̀gì ni wọ́n lè wé ṣé báwa ò sì mọ̀ agbádá gẹrẹyẹ ńlá dìbò fún anyway ṣá ọjọ́ Tuesday ọjọ́ 24 oṣù kẹrin ọdún 2018 ńlá ṣáà ń gbọ́ ariwo ọ̀hún bákan wọ́n ní déédéé agogo 12 ọ̀sán ló ṣẹlẹ̀ láti Àbújá àwọn ọlọ́pàá ń gbé sẹ́nitọ́ Dino Melaye lọ fún ìgbẹ́jọ́ ní Federal High Court tó wà ní Lọ́kọjá Toyota Hilux méjì kan wá búlọ́ọ̀kù wọn mẹ́lẹ̀ ní area 1 roundabout Àbújá Dino Melaye ṣe bẹ́ẹ̀lẹ̀ láti inú mọ́tò àwọn ọlọ́pàá nù àwọn ọmọ ìta gbé Dino Melaye lọ síbi tẹ́nì kankan mọ̀ àwọn ọlọ́pàá bá lọ rí èrè ẹ̀fọ́ọ̀sì wọ́n bá tírèsì Dino Melaye wọ́n tírèsì ẹ̀ dé Sankili Hospital ní Àbújá níbẹ̀ ni wọ́n ti tán mọ́ bẹ́tì according to àwọn pólíìsì wọ́n ní àwọn rí kan mú nínú ìlọ́sì tí wọ́n fi búlọ̀kù àwọn mẹ́lẹ̀ bọ́tì wọn ò rẹ́ni kankan mú pẹ̀lú rẹ̀ níbi tó ti ṣe àwa ní kàyéfì nu o wípé láàrin Àbújá ń bẹ náà àwọn ọlọ́pàá ń gbé odidi sẹ́nétọ̀ lọ sí Lọ́kọjá afurasí ọ̀daràn ni kò tí ì di ọ̀daràn because ilé ẹjọ́ nìkan ló lágbára láti pè é ní ọ̀daràn àwọn èèyàn wá from nowhere wọ́n búlọ̀kù mọ́tò tí wọ́n fi ń gbé lọ wọ́n gba sẹ́nétọ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá láàrin ìgboro Àbújá according to ACP Jimoh Moshood tó jẹ́ first public relations officer ní first headquarter Àbújá wọ́n gbé Dino Melaye lọ sí unknown place ibi tẹ́nì kankan ọ̀mọ̀ ní jẹ́ báwọn ọ̀ya ẹ̀yìn náà lẹ́nu ọ̀dà bí àwọn wọ̀nyí ò bá dorí kọ síbítù ńkọ́ ká ní ọ̀nà Lake Chad tàbí Cameroon ni wọ́n dorí kọ kí lè bá wí fún àṣà ọ̀gá Jimoh Moshood mo ní kí lè bá wí fún gbogbo ọmọ Nàìjíríà àti
àti gbogbo àgbáyé tí wọ́n fẹ́ mọ tó ṣẹlẹ̀ sí Dino Melaye. À ń gbé Dino Melaye lọ sí Lọ́kọ́jà làwọn gáìsì kan bá búlọ̀kù wa mọ́lẹ̀ wọ́n ti gbé Dino Melaye lọ o a sì mọ ibi tí wọ́n gbé lọ o what a disappointment. àfi kẹ́ ẹ fìbọn halẹ̀ máwọn ọlọ́kadà nìkan lẹ́mọ̀ kẹ́ ẹ tún máa lé 50 naira kiri lọ́wọ́ àwọn ọlọ́kadà tí ń forí pòrùn kò sẹ́ni tó sọ pé bẹ́ẹ̀ ṣe mú Dino Melaye ọ̀dà sọ yẹ kẹ́nìkan kọjá òfin ni ibi torí pé àwọn jàǹdùkú kan líǹkì ẹ̀ mọ́ nǹkan ìjà olóró ni ìyẹn dànà ó bọ́tì ọ̀nà tẹ́ gbé gbà ló ní kọ́nu kọ́họ díẹ̀ àwọn èèyàn kan nítorí òṣèlú ni wọ́n ní bóyá torí pé ó ń ta kò jọba tí ń bẹ lórí àlééfà a jẹ́ pé àwa yúùtì nìkan kọ́ la lé sí i ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà ọ̀lẹ ni gbogbo yín oko etílé la di ẹyin lè ro mọ̀nàmọ́ná onímọ́tò àtọlọ́kadà lólóògùn yín lè gbé ìjọ tó bá gbìyànjú paramọ́lẹ̀ yọ kàn jàgbọ̀n ẹ̀yin náà ẹ̀gbọ́n tẹ ẹrù kalẹ̀ ni wọ́n gba odidi sẹ́nétọ̀ lọ́wọ́ yín wọ́n gbé e lọ ẹsẹ̀sẹ̀ wá lọ rèé túnra mú láàrin ìgboro Àbújá láì kìí ṣe inú igbó a jẹ́ pé ká ní orí bíríìjì ọ̀nà Lọ́kọ́jà òun ni wọ́n ti búlọ̀kù yín mọ́lẹ̀ ni níta ń wí kọ́ làbá máa sọ congratulations o pé ẹ tún padà rí mú bó ti ẹ̀jọ́ síbítù kò yẹ ká lè bínú sí yín pé wọ́n gba odidi sẹ́nétọ̀ lọ́wọ́ yín ṣé bí lójú yín ni wọ́n ti gbé ọ̀pá àṣẹ ilé ìgbìmọ̀ asòfin lọ rádaràda lẹ́nu aláìsàn tó lómi ẹja koro ó yẹ kẹrù ọsá o olówó ẹ̀ tí ń wa ò ṣe mistake àwọn ọlọ́pàá ò ṣe mistake láti fọwọ́ òfin mú Dino Melaye bẹ́ẹ̀ ni Melaye náà ọ̀já yorùbá tó fi fẹ́ sá lọ àìgbọ́ tẹnu ẹ̀gà lẹ́fí ń pẹ́ yìí okó ń pa á tó ẹni ọgbẹ́jọ ẹnìkan tó sọ̀pánù bọ́ bá gbọ́ sáìdì ẹjọ́ kejì ó ṣeéṣe kó tún ọ̀pá rẹ̀ mú padà ẹ̀yin ẹbí pàǹdọ̀rọ̀ àtọ̀gẹ̀dẹ̀ léèrè pé wáì tẹ́ fi dorí ọmọ yín kodò ẹ rí i pé wọ́n ó rí nǹkan pàtàkì kan sọ ṣe é rántí pé Dino Melaye ti ń pariwo lọ́jọ́ pípẹ́ wípé àwọn èèyàn kan ń lépa ẹ̀mí òun ó fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Kogi Alhaji Bello ní tó tẹnumọ́ láàrin títì tó fìdí kalẹ̀ sí ni pé èmi ò lọ Lọ́kọ́jà o èmi ò lọ Lọ́kọ́jà o ẹ má gbé mi lọ Lọ́kọ́jà o ṣé ẹ fẹ́ kí Bello ó pa mí ni kàkà kí n lọ Lọ́kọ́jà ń para mi sí yín lọ́rùn ń para mi sí yín lọ́rùn òun ọkọ̀ mi ti suicide ni a jẹ́ pé ẹni ọgbẹ́ kòtò ọ̀gbẹ́gin ẹni ó sì kó síbi ọ̀dálápà kùnrin tí ọ̀bá ṣòro kọ yẹ kí àtìgbé rẹ̀ ó yí nígboro ẹnu àti high court Lọ́kọ́jà àti tàbújá ṣe bí ọ̀kan náà ní gbogbo rẹ̀ dẹ́n kí ló wá ṣẹlẹ̀ ní kóòtù Àbújá ṣé wọn ò gbọ́ ẹjọ́ níbẹ̀ mọ́ ni àbó onírú ẹjọ́ tí wọ́n ń gbére bẹ̀ wáì tó jẹ́ pé dandan gbọ̀n Lọ́kọ́jà lè ń gbé sẹ́nétọ̀ lọ pẹ̀lú agídí and a serving senator for that matter ńgbà tí kì í ṣe pọ́jálè àbí ẹni ọba ti ń takùjọba tí ń bẹ lórí àlééfà ká sáàmọ dójú tì wọ́n kiri ká mọ disgrace wọn torí pé àwa ní àṣẹ tàbí agbára jù wọ́n lọ because a gbọ́ nínú ìròyìn lọ́jọ́ náà wípé Dino Melaye ti jọ̀wọ́ ara rẹ̀ fún àwọn ọlọ́pàá èmi wò ó pé ká lọ fẹ́ sá lọ ni kò ní sí ní Àbújá pàápàá ọ̀gá pólíìsì sà bí wọ́n bá ràn yàn níṣẹ́ ẹrú ó yẹ kó lúwa rè ó try láti fi tọmọ jẹ ẹ tiẹ̀ jẹ́ ká pákéjì ara wa díẹ̀ bọ̀dá Dino Melaye ẹ gbọ́ ṣe lóòótọ́ ni àní wọ́n lè fẹ́ sá lọ ọ̀wù ọ̀nbọ̀ ló kọ́ ọ̀nbọ̀ lódò kí ló fẹ́ dé kọjá ogun ikú kí ló fẹ́ pàgbà tá à ní bá polo orí ẹ̀ tító ló tóbi bàǹkù àṣekò lè jà o tító ló tóbi bàǹkù àṣekò lè jà o tító ló tóbi bàǹkù àṣẹ òlẹ́ni yín o tító ló tóbi bàǹkù àṣẹ lójó tó ló tóbi bàǹkù àṣekò lè jà o tító ló tóbi bàǹkù ẹ sì mọ ilé ẹnu belebele nílé ìgbìmọ̀ ògèdè aṣọ bí àlùbọ́sà ògèdè ẹnu bí ìtajà kàrà if you talk you die if you no talk you die make I kuku talk and die ikú òsì tí ìdè tó fi bà ọkùnrin jẹ́ kalẹ̀ odidi sẹ́nétọ̀ Dino Melaye of all people wá jókòó sáàrin títì gbogbo ayé wa ń fi ṣèrànwọ́ kí ló dé tẹ́ fi ń disgrace wa gan abẹ́yìn ọmọ pé gbogbo àgbáyé ní fi wá ṣẹlẹ́yà kò ì pẹ́ o kò ì jìnnà bí orin fá tí president wa ní ọ̀lẹ làwa yóò ti Nàìjíríà ìlà tó ń gbọ́ròyìn pé sẹ́nétọ̀ wa jálulẹ̀ nínú ọkọ̀ ẹ̀yin àgbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ní Nàìjíríà wáì ẹ wí fún àwọn olórí wa pé ká kó arapa wọn ó yé fi tọ́ sọdún ẹ kìlọ̀ fún wọn pé kí ọ̀bùn ràìràì wọn ó yé fìtọ̀ lògbà hábà sẹ́yìn ò lójútì ni òní o tètè jẹ̀fìn ọ̀la o tètè jẹ̀fìn ṣé tètè nìkan ní bẹ lọ́fìn ni òní alágẹmọ kójú àrò ọ̀la alágẹmọ kójú àrò bójú ọ̀bá tààrò ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ ni àgbàlagbà tó bá sùn tó fa gbádá jóná ó fún ọmọ òmùgọ̀ lọ́rọ̀ sọ ni ń bí more than 200 people lápẹ́ra wa àwa sa 109 asòfin tó jẹ́ ọlọ́gbọ́n tì àwa sa 360 èèyàn péré tó jẹ́ onílàákàyè tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn ìkókó dà sílẹ̀ ìgbìmọ̀ aṣojú
sojú sòfin tì àwọn tí wọ́n ju sí àfúnra wọn láì kìí ṣe táòtù àwọn tí wọ́n ń dìmú tí wọ́n ń sọ ara wọn ní ẹ̀sẹ̀ lẹ́nu àwọn olóorun bí akọ kìnìún nílé ìgbìmọ̀ àrísàkọ̀tún kò sí sàkòsì kìkìdá àṣàkúsà ló kó bẹ̀ korongodo bẹ́ẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ẹni ọba fẹ́ gbọ́ máa yọ̀jọ́ ìyàwó òdùnnú ní kọ́kọ́ gbẹ́jọ́ kí Nàìjíríà ó lè tẹ̀síwájú a nílò àwọn aṣíwájú gidi kì í sàwọn onímọ̀tara ẹni nìkan wọ̀nyí o kì í sàwọn olè jíwójíwó kì í sàwọn kàlùkàlù akówómẹ̀ òkúrò olórí bobo tí ń sunkún mọ́tò ẹ dákun ṣé kí wọ́n tó di aṣòfin ṣé wọn ò gún mọ́tò ni àfi tí wọ́n bá tó ra ẹlẹ́gbẹ̀lẹ́mùkún mílíọ̀nù náírà káríkárí wọn ò tiẹ̀ rórì pé kí ayé ó lè dẹrùn fún mẹ̀kúnnù ìlú díẹ̀ ẹ jẹ́ ká dín sálárì àti àláwánsìsì wa kù àbẹ́yìn ọ̀mọye àláwánsìsì tí wọ́n ń gbà ní wọ́n ń gba hardship allowance constituency allowance furniture allowance newspaper allowance wardrobe allowance recess allowance accommodation allowance utilities allowance domestic staff allowance entertainment allowance personal assistance allowance vehicle maintenance allowance leave allowance severance allowance motor vehicle allowance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá ní kí wọ́n má kan àpótí dání ribẹ̀ ọ̀rẹ́sẹ̀ wèrè òbúṣoògùn ọlọ́gbọ́n wo ló fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ dínú mi láyé o tó bá ṣẹ̀ kó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ìka tó bá ṣẹ̀ kó bá ó fa kú o ibi òjò bí bá ṣe bẹ̀rù la bọ́mọ tájẹ ìwà àbàjẹ́ bá ṣí mọ́ lórí kó fojú winá òfin ni torí bá a bá bọ́mọ ìyá ẹni rojọ́ lásán ọba kan ò ní bẹ̀rù ẹni leaders must lead by example kì í ṣe dínú mi láyé nìkan lọ̀rọ̀ yìí wà applicable sí àti gbogbo àwọn tí ń ṣe olórí wa ni bí wọ́n bá gba ọ̀sìn lọ́wọ́ èèyàn kan tí wọ́n dára bí jàǹgbọ́n bá tìdí ẹ̀ yọ kí wọ́n máa dá nǹkan wọn tán ni ọkàn jẹ́ pé ní Nàìjíríà òfin ẹrú kì í mú ọmọ ẹ mọ witch hunt dínú mi láyé o ẹ mọ torí power outspoken kẹ ẹ wá máa gbìyànjú láti pa á lẹ́nu mọ́ oníkálukú wa ló láǹfààní láti sọ tẹnu ẹ ní báyé democracy lálá wà sẹ́yìn ọ̀rántí freedom of speech ni ẹ rántí freedom of movement ẹ rántí freedom of expression bó ni ọba ṣe rí gan ká ní okun àtagbára táwọn ọlọ́pàá ń wéèsì lórí dínú mi láyé o ká nínú igbó Sambisa forest ni wọ́n ti lọ lò ó ní Boko Haram ọba gbọ̀n jìnnìjìnnì oko etílé la di ẹ wọ́n lérò ìpànìyàn ń lọ ní Benue State o àwọn ọlọ́pàá ò rí nǹkan kan ṣe nípa rẹ̀ àbí ṣàǹsà inspector general police àwọn tí ń pààyàn rẹpẹtẹ ní that same Tuesday yẹn pẹ̀lú àwọn reverend father méjì òun ṣe é ti rí wọn mú ní sà ẹ ò lè pé káwọn ọmọ yín ó rí enforce lọ sí Benue kí wọ́n lọ dá ìpànìyàn dúró wọ́n ń jìyàn gbé lójoojúmọ́ àwọn Fúlàní darandaran òjì àgbàdùn ẹ rí nǹkan kan ṣe sí yẹn ẹ wá ń dalẹ̀ rú nítorí sẹ́nétọ̀ tí ò ní nǹkan kan lọ́wọ́ ọlọ́pàá Nàìjíríà ló worst jù ní gbogbo àgbáyé well ní tí àwa ń fẹ́ ni pé kí Ọlọ́run ó tètè fún dínú mi láyè ní àlàáfíà ara tó péye lágbára Ọlọ́run ò ní kú sí ọsibítù ara rẹ̀ ọ̀yà ó tún padà sílé ìgbìmọ̀ bọ́tì lẹ́yìn àlàáfíà kó fèsì ẹjọ́ tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ni kó wẹ ara rẹ̀ mọ́kò nínú ẹrọ̀fọ̀ tí wọ́n fi yí i lára ni because ẹni àfojú ọ̀daràn wò kò tún yẹ kó máa wọ àrán darandaran kiri tó Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò kó tó di pé ń ó kìdá ọ̀rọ̀ sákò mo fẹ́ bẹ inspector general police níṣẹ́ pàtàkì kan àìsàn ṣàǹsà operation àwọn reverend father méjèèjì ìjọ kátólíìkì òun pẹ̀lú àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn pẹ̀lú wọn lọ́jọ́ Tuesday April 24 tẹ́ ẹ mú dínú mi láyé yẹn sà gbogbo àgbáyé fẹ́ mọ̀ nípa rẹ̀ ṣe ti rá àwọn tí wọ́n pa wọ́n mú sà ọjọ́ mélòó ni ká fún yín dàsà kẹ́ ẹ fi mú wọn àbí gbogbo ọlọ́pàá Nàìjíríà lẹ́kọ́ lọ lé mi láyé ni ẹ̀mí aláìṣẹ̀ tí ń bọ́ lójoojúmọ́ wọ̀nyí ń kọ́ kí la fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran ṣe mọ̀ wípé wọn ò mójú ẹnì kankan bí wọ́n ti ń pọ̀ ọlọ́pàá ni wọ́n ń pa sọ́jà ṣé ká mọ́wọ́ lẹ́rán ká máa wò wọ́n níran ni sà kí wọ́n fi pa wá tán àláwọn tó pààyàn rẹpẹtẹ ní Kogi níjó ní ṣe ti rí wọn mú sà ọ̀gá inspector general police ti Taraba àti Nasarawa ń kọ́ à ń retí ìdáhùn yín láìpẹ́ sà bẹ́ẹ̀ ṣe halẹ̀ tẹ́ ẹ dalẹ̀ rúgbòdògbòdò tẹ́ ẹ sáré ànáǹsì lórí social media pẹ́ tí mo dínú mi láyé o láì kí ṣe ṣèkàrà o afẹ́kẹ́ ànáǹsì pé ọwọ́ yín ti ba olórí àwọn Fúlàní darandaran tí ń pààyàn kiri sà àbẹ̀wò ni ká máa di ajá sí kankan kí lèèyàn fẹ́ fi kù mọ̀ pa ìsinsin níwájú ọmọ rẹ̀ sí nonsense irú wọn ní yọ̀dà pàgbín òkúrò ọ̀lẹ́ olórí bobo ọ̀lẹ́ tó torí àmàlà tó bá wọn gbókùrẹ́ Ọ̀yọ́ ó torí ìyẹn ọba àwọn ẹgbọ́n ọmọ odoroko ọ̀lẹ́ wosẹ́ yóò rọ̀ sí ọ̀gá pólíìsì dínú mi láyè lẹ́ ń lé kiri ṣé torí pé ń sòótọ́ ọ̀rọ̀ ni àbí torí pé ó jẹ́ agbẹnusọ fún àwọn èèyàn tí ò lẹ́nu nílé ìgbìmọ̀ ìdí ni pé mo kórìíra kéèyàn kan máa yan èèyàn kan jẹ
tó Àkàndá Awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni baba ńlá ọlọ́rọ̀ ó tiẹ̀ ṣe n ó kì í da ọ̀rọ̀ sákọ̀ná bó tún lè fà á yọ nígbàkúùgbà àmọ́ bẹ́ẹ̀ bá fẹ́ fún mi lésì lórí ọ̀rọ̀ tí mo sọ àbẹ́ nímọ̀ràn tá a fi lè jọ sún ìlú síwájú ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó ìlú ẹnìkankan wa ò ní dàrú o ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjù àṣẹ o. Dínà mẹ́láyé dínà mẹ́láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mẹ́láyé o. Dínà mẹ́láyé dínà mẹ́láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mẹ́láyé o. Dínà mẹ́láyé dínà mẹ́láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mẹ́láyé o. Dínà mẹ́láyé dínà mẹ́láyé o alágbára ṣubú o ẹ wá wo dínà mẹ́láyé o.